ẹ wo léyìí aláwàdà làáfà súnà yìí ẹbí ò tiẹ̀ ní ìdílé lóhùn elékèmẹ mọ́kànlá máa fi yàn trẹ́ǹdì ni àwàdà so ọmọ pírẹ́mù tí mùsùlùmí ní pírẹ́mù tán nínú kò bí mùsùlùmí ní tí wọ́n ní intelligence tó táyé pé ó ti tabá ọ̀dọ̀ ẹ̀sìn báyìí táyé pé ó ti dọ̀rọ̀ ẹ̀sìn gbà bí wọn ni pa bí wọn sí reset bí wọn bọ àdìfáfà súnà lè ti reset sẹ́ẹ̀rí kó jọ wèrè kó yẹ kó ra mọ́ sàwádà rẹ jẹ́jẹ́ Alawada. Alawada tí ẹ kúrò àwọn sàwádà ẹ jẹ́jẹ́ sórí dídìrín ní o dídìrín ní ẹsẹ kí mú stance kan wá nígbà tí tóníkùrà ní ìṣẹ̀lẹ̀ òun sẹ́yìn kúmọ̀ àti bọ̀bọ̀ kan Alawada lónà àwọn méjì jọ wà ní nígbà tí tóníkùrà ní ìṣẹ̀lẹ̀ nígbà ń gbọ́dọ̀ Alado ọmọ yẹn ní brain ó ní brain bàjẹ́ tiẹ̀ ó ní bó ṣe yé mi ní gbé ó kọjá oríṣi ẹ̀dá bó ṣe rí ìwà tó sọ pé ní ire ni ó sì ṣe lọ́dọ̀ mi yàn tó máa sọ pé ká ní ẹ̀wọ̀n ọpọlọ tọmọ yẹn lò adúrú tiẹ̀ ọ̀ lọ́pọlọ bó ṣe sọ sí ìwọ sì já Alado lọ Alado ń kéré olùlàkàì ìwọ sì já Alado lọ táwọn ti fídíò kan tí ọmọ yìí náà ṣe ń jọ yẹn Alado tó ṣe táwọn afá ń tẹ́tí ẹ̀ rúrú àwọn Alado orí ẹ̀ tiẹ̀ tó pé díẹ̀ tó ti mọ rú yẹn táwọn afá jẹ́ ṣé mùsùlùmí náà ó mọ yẹn táwọn afá jẹ́ pé òun ó ṣe fídíò tó àyè tàbá ìsìlámù ó mọ̀ tẹ́tí òun ó gbọ́dọ̀ ṣe fídíò yìí kó tàbá ìsìlámù gbogbo bẹ́ẹ̀ sí wá káwé tó ọpọlọ yóò kó sáré rìsẹ́tì ẹ̀ sáré dìbò rẹ̀ sáà ṣe fídíò tàbí ìsìlámù báyìí ó sì kúrò ní gbogbo mùsùlùmí sáré dìbò rẹ̀ àtàwọn tó jẹ́ celebrity ni wọn ọpọlọ wọn sáré rìsẹ́tì ẹ̀ sáré ń ṣe dìbò rẹ̀ tí a bẹ tọ́ mùsùlùmí ẹ̀ sáré ṣe tó tàbá ìsìlámù ẹ̀ sì sọ mùsùlùmí ọmọ Yorùbá nìyẹn eléyìí àfáàsù náà ó wá ń ṣe bí ìbúire ó sọ pé kẹrì ó ti tábà Muhammadu wa bí ẹni pàkọ́ bí bàbá rẹ̀ Muhammadu tó yẹ kó ra mọ́ sàwádà rẹ̀ jẹ́jẹ́ àmọ́ àti ẹ̀mẹ́ tó ṣe gan bóyá wàdà ni o bóyá àmẹ́ tó ń ṣe òun náà sáfẹ́ kí lẹ́nu pé ta Ọlọ́run trendy òun trendy òun náà sáfẹ́ mú pé kí wọ́n sáà gbóhùn náà gbọ́n pé kóun náà trendy látara mi à ń sọ̀rọ̀ tí ó tú ẹ̀yin ọmọ Yorùbá lẹ̀ sáyé ẹ̀lẹ́ àfàsùn náà Yorùbá dábàá àti ọ̀tí tẹ̀ ọmọ Yorùbá lẹ̀ ọ̀nà sọ̀rọ̀ sí Muhammadu mọ̀ yẹ ẹ̀rí. táyé tiẹ̀ bá da sí ìran Yorùbá dá. bẹ́ẹ̀ ni táyé tiẹ̀ bá da dánú ayé ìran Yorùbá ṣé ó wá affect gbogbo àwa yòókù so olórí burúkú ti àfàsùn náà àwọn àfàsùn náà tiẹ̀ náà wá wo àwọn tí àfàsùn náà wọn bíi tiẹ̀ mélòó ló lálùbáríkà nù wọn. Alado ti lálùbáríkà ìwọ náà ti ní lálùbáríkà mu tó wà síbẹ̀ kí n já lálùbáríkà rẹ bọ́ ni mo lè fògùn lálùbáríkà rẹ jẹ ṣùgbọ́n kò dáa wọ́n kàn tó sọ pé àwọn oníṣẹ̀ṣẹ̀ ò dáa ni tó bá ṣe ọ̀tọ̀ pọ̀ ẹnu ẹ̀ yín fi ògùn lálùbáríkà rẹ jẹ àfàsùn náà ò ní sórí rẹ yín fi ògùn lálùbáríkà rẹ jẹ kò ní yíyọ kò ní yẹn tó gbàgbọ́ nú ẹ̀. tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ sọ̀rọ̀ wọn mọ̀ pé kò dé eléyìí kò sọ lọ́hùn. kèké bí àwọn ipò yìí àwọn bá wa ti rí gáàdì wọn gan eléyìí ni kò tí ẹ̀ mọ́ tó fẹ́ sọ gan gbọ́ àní ó tún sọ̀rọ̀ ọ̀rọ̀ ìwà in details gbogbo ọ̀rọ̀ tó sọ kò bára wọn mú mi fẹ́ tó pọ̀ ọba àfàsùn náà wèrè yìí ó sọ̀rọ̀ yẹn mẹ́rin tó gíìfù ó kàn mú lórí ó mú rú ó mú ń dó ó ń bù lórí ó ń bù ń dì ó ń bù ń lù mo fẹ́ compose ẹ̀ mo fẹ́ tó gbé wapọ̀ ìrìn tó wapọ̀ mẹ́sàgì wà compose ó ní ó tún bẹ́yìn ọba ó ní tẹ abẹ́ẹ̀rí ó tún bẹ́yìn ọba ẹ̀mí ò bọba aládé tá a bá sọ̀rọ̀ a lè sọ̀rọ̀ láti pe àwọn ọba aládé ṣàkíyèsí pé a ní bú ọba aládé láíláí àwọn ò ní bọba aládé àwa mú pàrọ̀ àbá wa ni. lẹ́yìn Rasidi. Rasidi ìsọba ìyẹn ṣe mí ìyẹn wá wò náà bẹ́ẹ̀ ni. ẹ̀míà nìyẹn ìyẹn kì í ṣọba ṣé òun gbọ́ àwọn ò ní bọba aládé gẹ́gẹ́ bí wọn náà ṣe lè bú wọn mọ́ gẹ́gẹ́ bí wọn náà ṣe lè bú wọn mọ́ báwa ṣe gbà fún ọba aládé bẹ́ẹ̀ náà ni wọn náà ṣe gbà fún mú ọmọ bó jẹ́ àwọn ọmọ protect àwọn ọba wa káwọn protect nǹkan ṣẹ̀ṣe wa gbọ́dọ̀ mọ protect mọ̀mọ́ rẹ káwọn tí ó padà dáa fún àwọn méjèèjì káwọn tí wọ́n padà sọ̀rọ̀ dáadáa tó bá kú tán níwò lórí bú ọmọ yìí tó ojú ẹ̀ kankan ìwọ̀n orí rẹ̀ dàbí inú orí ìwèrè kò kùjọ́ yẹn náà àwa yìí mọ̀jọ nìkan ọjọ́ òre tẹ́sẹ̀tẹ́sẹ̀ ó sì mọ̀ pé bàdàn ni mímí ó sọ̀rọ̀ sí yín oyin lórí burúkú ọmọ àtọ̀run ìwà yìí èmi lè sọ̀rọ̀ èmi fẹ́ sọ̀rọ̀ àwọn ẹtí kí n máa ṣe sùúrù pé kí n ṣe àmọ́ dàmọ́ lóhùn kí n ṣe àmọ́ dàmọ́ lóhùn mo lè bùkún ọ yájú eléyìí náà dandan yìí ó kéré láàfáà súnà tá ń gbé súnà fún wèrè ṣe tá ń gbé súnà fún wèrè ṣe
olóbùkún bojú kankan bí aago ṣọ́ọ̀ṣì wèrè ṣe kọ́ọ̀bù lẹ́tẹ̀ bí ẹ̀pọ̀n tẹ́lọ̀ ò ní sí oríire táwọn bá bẹ́ ńlẹ̀ yìí àwọn ẹranko wo ló bírù rẹ̀ yìí ẹranko burúkú kan ní òbí ẹranko kan tí ń bẹ́ nu omi ní òbí bóyá mu ẹ̀bà nu omi ló bí wèrè ìwọ náà wéyàn sí péjì ẹ níjẹ́ wọ́n sì blọ́ọ̀kì péjì ẹ ń jọ sí ṣé ọ̀n bẹ́ẹ̀ àtúnjúlé sójúlé lọ́n bẹ́ẹ̀ kí ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n ti blọ́ọ̀kì péjì mi ṣé o lè ṣe ni wọ́n blọ́ọ̀kì péjì ẹ olórí burúkú ọmọ òun bẹ̀bẹ̀ kí ni ẹ pé ẹjọ́ nítorí Ọlọ́run wọ́n ti blọ́ọ̀kì péjì mi ẹ bá mi subscribe olórí burúkú wọ́n ti gbàjẹ́ lẹ́nu ẹ̀. jẹ́ kó ra mọ́ sọ́ba Solomon kó fídíò àti Saheed sí. jẹ́ kó ra mú ọba Solomon rẹ àti Saheed tuntun ẹ jẹ́jẹ́ kó focus lórí wọn lórí àwàdà rẹ ó lè sọ̀rọ̀ kò sí tó serious káwọn èèyàn ó gbà ó gbọ́ aláwàdà ìfọ́tà pé wọ́n ti mọ̀ pàdé ọpọlọ àwàdà nìkan lónìí ó wá fẹ́ sọ̀rọ̀ tó serious káwọn èèyàn gbọ́ so ọ̀rọ̀ tẹ́mi sọ ó jọ̀rọ̀ àwàdà lójú ẹ táyé sọ̀rọ̀ àwàdà ọ̀ dà sí táyé sọ̀rọ̀ gidi ọ̀rọ̀ ẹ tó ní làákàyè ó ní dá sí torí ó ní ọlọ́pọlọ ó ní làákàyè gidi lórí ọpọlọ àwàdà lámọ̀ pọ̀ lọ́hùn fún ọ ẹ mọ̀ ṣàwàdà ẹ lọ tó bá ti ní tó fọ́ọ̀nì inú pródámù mi ó lè mú kó fi ṣàwàdà kódà yìí ní bú ọ èmi náà tún wò èmi náà tún rẹ́nu pé àti gbogbo fọ́ọ̀nì bí yìí ní bú ọ kí n sọ̀rọ̀ sí yàn tó bá fi sọwọ́ ṣàwàdà yìí ní bú ọ sì kó àfẹ́ mọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ tí ń dùn wá kí ọ̀rọ̀ àfẹ́ mọ̀ sọ bí ẹni pé ó ń dùn ọ sọ̀rọ̀ lè dùn ọ ló mú gbogbo ọ̀rọ̀ ìtàngbésí àwọn ọmọ ayé àwọn ọmọ Yorùbá tí ń dùn yàn ló sọ́dà wàdà ayé ẹ̀ lè dá ọmọ ṣàwàdà kí ayé ẹ̀ lè dá ládùúgbò gbọ́ tó serious tó ń kọ́ sí àwọn ọmọ Yorùbá yìí ayé ẹ̀ wá lè dá kó jẹ́ pàwàdà lómo ni wọ́n mọ̀ fi ṣe kí ọba Solomon tẹ́ ẹ̀ pé ọba Solomon ọmọ dákọ̀ kó àtòbò ìjọ tó bá but most of messages tó bá give àwọn òkè ń wo bẹ̀ ní torí kó àtòbò náà ló ba búdàmù ẹ̀jẹ̀ kì í ṣe bó búdàmù ẹ̀jẹ̀ náà bàbá náà fi ń wówó ni ṣùgbọ́n ó máa ń give message tẹ́yìn bá gbọ́ yóò pé ẹni sọ̀rọ̀ that's simple truth ìwọ sì sọ sáwàdà ọ̀rọ̀ tí ń dùn àwọn èèyàn táwọn èèyàn fi ń kẹ́kọ̀ọ́ ìwọ sì sáwàdà ló sọ dáwàdà ṣé ọ̀rọ̀ tèmi wà ló sọ dáwàdà ó ní soríire kò ní dá fún ìrora bẹ́ẹ̀ báyìí bá ní oyọ alálọ́sàn nìyí oyọ mo lè fẹ́ pé bá ní fún ọ tí ń gbọ́ sígbè tó wọgbó lọ ó ní sí oríire wòye lójú kankan bí aago ṣọ́ọ̀ṣì olórí búkú àgbúrò lòsì tó wá fi wá mọ ìwé yẹn ti ta lọ́n jẹ́ àáfàá súnà ó lọ wo gbogbo program alátẹ̀yìn ó rí bí ta sọ̀rọ̀ sí Christian wo bí ta sọ pé how will Nigeria contribute to the development of Nigeria Christian la sọ̀rọ̀ sí Christian in Jerusalem we have many programs láì sọ̀rọ̀ sí Christian we have many programs tẹ́lẹ̀ Christian la sọ̀rọ̀ sí àwa ń tako ẹ̀sìn tó fi brainwash wa làwa ń tako pé ẹ jẹ́ ká wo tiwa náà ìyẹn tí wọ́n fi ń tùlù ṣe lẹ̀sìn ìbílẹ̀ gbogbo òrù tó gòkè wọ́n pọ́n ẹ̀sìn ìbílẹ̀ wọn lé ni àwọn alálẹ̀ yín ló lè gbè yín bábọ́ ò lè gbé ọmọ ọlọ́mọ ohun táwọn sọ nìyẹn báyìí ṣe ń sọ̀rọ̀ sí mùsùlùmí là ń sọ̀rọ̀ sí kristẹni báyìí tanu àbùkù báyìí sí kristẹni là ń tanu àbùkù ẹnu sí mùsùlùmí ṣùgbọ́n àwa lè mú pásítọ̀ wọn kan ní pọ̀pọ̀ sísìn pé ká sọ̀rọ̀ sí àbí ká dá lóhùn nígbà tí ó bá ti búṣẹ̀ sí sẹ́ńtì ó búṣẹ̀ sí àkàlẹ̀ mọ́ dá lóhùn pásítọ̀ ẹ̀yìn búrí tó bá sọ̀rọ̀ táyé kẹ́yà ẹ̀yin àfa ẹ̀yin babaláwo ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin onífá kìíní kan ní ifá yín pásítọ̀ lẹ́yìn rí tó tẹ́lẹ̀ mú pásítọ̀ lẹ́yìn rí bẹ́ẹ̀ kẹ́ fi sọ̀rọ̀ láì ká wo n ò kí ń fa violence ni ṣé gbà tí mo fa violence sáwọn àmì ló bá wọn jà ni pásítọ̀ bàbá Abádúróbóyè àwọn pásítọ̀ lálá àwọn Oyèdépò wọn ò takò ṣẹ̀ṣe wọn ò bú ṣẹ̀ṣe màkàn torí pé wọ́n ti wá jẹ́ celebrity màkàn bọ̀ sọ́la yín kí n mọ̀ bú wọn táàkù tó yẹ bá pé táàkù rí ẹ pé tó rí ẹ ò dàrú ìwọ àfáà súnà ó yẹ kó mọ̀ pé táàkù tó tọ́ mo fẹ́ máa fi ẹ̀yìn àwọn tó ti gòkè méèkì akúnfẹ́ máa àwọn tó fi gòkè mo fẹ́ máa fi wọ́n pawó ni àbí mo fẹ́ máa fi wọ́n akúnfẹ́ máa rí wọn fín irú àwọn bàbá Adébóyè yẹn ó yẹ kí n ṣe mẹ́sàgì fún wọn kí n bú wọn irú Oyèdépò ó yẹ kí n ṣe mẹ́sàgì fún wọn kí n bú irú tàwọn tó ló tún gẹ̀ẹ́tì nínú wọn. Adébóyè. kí ló kọ ẹ bàbá yìí bàbá Kúmúyì yes ó yẹ kí n ṣe mẹ́sàgì fún wọn kí n bú wọn kí n ṣe òṣèlú tó kú ó yẹ ká ṣe mẹ́sàgì ká fi bú everybody but nígbà tí mo bá bú ṣẹ̀ṣẹ̀ kí mo fẹ́ máa sọ̀rọ̀ sí wọn sí mo ò bú fáwọn ò sí anything àwọn ẹni ẹlẹ́ni wọ́n kàn sí business tí wọ́n lọ ní lẹ́yìn káwọn béèrè pé how business how market everybody náà ló mọ̀ kí business wọ́n ṣe business wọn mo sì wá wọ́n yànnú kọ̀rọ̀ yàrá. mo sì fi ta kàlàáfíà. mo sì fi ta kàlàáfíà kí wọ́n fẹ́ mọ bá wọn fà ṣùgbọ́n àwọn àfáà yìí náà ni kẹ́sì wa mọ̀ wò tí wọ́n ti wá bá wọn báyìí nǹkan ti sẹ̀mí wọn
bẹ́ẹ̀ bá gbórí yọmí àwọn ń sọ pé wá górí àáfàá ni bẹ́ẹ̀ wo kìdíkan Yorùbá Aláròyé táyìn fẹ́ mú crime wá orúkọ mùsùlùmí àwọn àáfàá ni àwọn ọmọ tẹ́ ẹ jókòó súná wọn nu tẹ́yìn àáfàá tẹ́lẹ̀ jókòó bí òkú ìyá àpàṣọ àwọn ọmọ tẹ́lẹ̀ àlùbáríkà fún kọ́nu ìṣèlú yín jókòó bí òkú ṣé àwọn ọmọ tẹ́lẹ̀ àlùbáríkà fún kọ́ ní kọ́mítì ní dáná kí gbódò òwò àwọn ọmọ Yorùbá àwa kú lójú ọ̀nà àwọn pè wọ́n kí wọ́n á jókòó bí òkú wọ́n tó sáfù lókun lórí bí ẹni pé nǹkan tó fẹ́ ṣe ni ó mọ bí ẹni pé nǹkan tó fẹ́ yín tán ṣeun ni ó mọ kù débi tó yẹ kó dé àbí ni ó mọ kù wọ̀ ọ̀nà àwọn tí wọ́n mọ parọ́ òkú àwọn kan ti àwọn mọ̀láìkà kan ti dé sọ́wọ́ tó rẹ̀ o àwọn mọ̀láìkà kan ti dé sọ́wọ́ sí o ṣé ìtẹ́mi ní mọ̀sán àwọn mọ̀láìkà kan tá a dáná a sì wá rí kan tó kúrú gbogbo àwọn ọba yín tẹ́ ẹ ti sin nílànà mùsùlùmí kó wá padà wá gan ni sórí jáàná mọ́ ló ń wá o àbí kó wá sọ páàlù àlùjẹ́ náà ló ń wá ṣé yóò láǹsọ lánàá tí Muhammadu sọ pé ó ní tahidọ́rùn crave afu ọ̀gẹ̀dẹ̀ obo 72 fàájì. tàbí kí n mọ̀ sọ̀rọ̀ àwọn ìbò yìí wọ́n kọ̀ kan sọ ní kọ́mẹ́dì mọ́ mi lọ́wọ́ ni Muhammadu sọ pé tahidọ́rùn tahidálùjọ náà ṣé torí 70 fàájì sínú ní gbogbo tó ṣe àfàṣù náà torí obo àfàṣù náà dẹ̀kọ́ lọ́mọ ṣé torí obo tó wẹ́ lọ torí àlùjọ náà obo ló káyín látó báyìí obo àti ọ̀gẹ̀dẹ̀ àti gírèvù àti pẹ́nápù wo bọ òjò ẹ bá ń gbé ẹ jẹ́ kí mi mọ́ mu tèmi látàyé wo sórí èmi ò lọ́dún tèmi lọ́rùn wo sórí ó sáré pé lè ju gírèvù tó fẹ́ lọ jẹ ní àlùjẹ náà lọ eléyìí fún abúlé àlùjẹ náà lọ sórí Hollandia yúgọ̀ tí wọ́n ń gbélé ní èèmọ̀ jẹ tèmi látàyé wíìrì orí orin lórí ṣé irọ́ tó pa fún ẹ̀dùn wọn lọ́ọ́ pa fáwọn ọmọ rẹ̀ wo mi tèmi náà bá ṣe tán tí n bá rọ ọmọ tó dáa èmi ò tẹ̀ ní ìdìbò ṣé sórí yẹn ti fún 70 fàájì kò jẹ́ ilé mú gan tí máa gbé kíní yóò sọ kọ̀rọ̀kọ̀rọ̀ sàkà mi lórí kó jẹ́ ìṣẹ́mu ó lè lọ pé ara ẹ̀ ń tiẹ̀ wá ni.